tó níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ni ti wé adé ǹjẹ́ a tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé káàkiri dúníyàn ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé káàkiri dúníyàn ẹ tún gbádùn Ọlọ́run lára wa lọ́jọ́ títòní ǹjẹ́ èmi lèmi máa ń sọ pé mi ni Ọláolúwa ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Return of Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ jẹ̀ǹgbẹ̀ tí èlé ọ̀rọ̀ èmi náà kẹ̀dẹ̀kọ́ Ọlọ́run bá mi ló pé kó rí bẹ́ẹ̀ ṣe rí lórí ètò tí a máa ń ṣe fún yín ní ìkànnì wa tá a pè ní Yorùbá Wàhálà TV lórí ètò tá a pè ní amúgbòròdùn àwa làmúnú aráàlú dùn kédùmarè kó dákun kó mọ́ bà wá nínú jẹ́ àṣẹ Èdùmàrè àmì Ọlọ́run lórí ètò lọ́jọ́ títòní ibòmíì ni àtúgbàyọ èmi nìkan kọ́ mu wà lórí ètò lọ́jọ́ títòní ẹ jẹ́ kí ẹnìkejì mi kóun náà kó tún kí yín ká tó wá dàálẹ̀ bíi kà sí nǹkan ó yá gbóhùn sókè. kábíyèsí rẹ Elédùmarè ọba tẹrẹrẹ kárí ayé ẹlẹ́bùrú ìkẹ́ orúkọ mi náà yí padà o Ọláìdé Ọmọlárẹ̀wájú yín náà ni àti ti dé láàárọ̀ tòní o ẹ mọ gbádùn wa bẹ́ẹ̀ bó ṣe ń gbádùn tíì. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu ẹnìkejì mi yẹn pé kẹ́ ẹ mọ́ gbádùn wa bí èbó ṣe ń ṣe kínni bó ṣe ń gbádùn tíì àti bí àwa Yorùbá gan bó ṣe ń ṣe kínni bó ti ń gbádùn ẹ̀kọ́ yangan ẹja fìbà fọlọ́run ná Ọlọ́run alágbára Ọlọ́run akọ́dá ayé Ọlọ́run aṣẹ̀dá ọ̀run adàgbàmọ́tẹ̀pá arúgbó ọjọ́ arúgbó ìgbàanì ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣeé gbámú kìnìún ẹ̀yà Júdà ọba mi àná ọba mi òní ọba mi ọ̀la ọba mi ọ̀túnla jìgbìnìkìn awúwo mọ́ sí gbé olójú tó ríran ju olójú lọ ọlọ́nà tó mọ̀ lọ́jọ́ lọ́nà lọ alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba tó rìn lórí ìpẹ́ ayé afẹ́fẹ́ ọlọ́run tó rìn lájùlé ọ̀run tí ò sì lo mọ́tò tí ò sì lo ẹṣin òun rìn láti òde ọ̀run wá sílé ayé o kò lo àkàbà rárá ó fi òpó òfurufú ó fi gbé òfurufú ró kábíyèsí ni ó wá gbé ilẹ̀ sórí omi ilẹ̀ wá tẹ́rẹ̀rẹ̀ lọ lórí omi kábíyèsí ọba àlùkárù ọlọ́run tí ń filé ayé dára ògo ni fún orúkọ rẹ̀ láàárọ̀ òní ọlọ́run ìwọ la pè lónìí o wá bá wa ṣètò lọ́jọ́ títún ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ẹ wo gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná lọ́jọ́ títún ni alárè oṣù kínni yóò jó àgbá ká tó yà sínú ètò lónìí toró ti ní nǹkan tá a mú wá fún yín tá a wá pákéjì fún yín. lọ́nà ọ̀tọ̀ lọ́nà tó ṣe kínni. tó bù àyà lọ́nà tó skin gbá kun ọlọ́run kù yẹ bẹ́ẹ̀ ẹ wo lọ́jọ́ tó ní gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná alárè oṣù kínni yóò jẹ́ àgbá ẹ tí rí nǹkan kan orí ìkànnì tá a wà náà la pè ní Yorùbá Wàhálà TV ibẹ̀ la wà lọ́jọ́ tóní lórí ètò tá a wá pè ní amúgbòròdùn ẹ wo ẹ jẹ́ n kọ́kọ́ ṣe àwọn àwàdà kan fún yín àbí ká mọ́ fún wọn ní ẹ̀fẹ̀ ni. ó ní tàbá ti débi iṣẹ́ a mọ̀ ṣe bí iṣẹ́ nìyẹn àwàdà wà àmọ́ ṣàwàdà lẹ́yìn àwàdà. àmọ́ ṣàwàdà lẹ́yìn àwàdà. lẹ́yìn àwàdà làwàdà wà. ó yá kí wàá la mú wá fún wọn lórí ètò lọ́jọ́ tòní jáàná ń bẹ̀ látọ̀dọ̀ ti ẹ̀ ń bẹ̀ wọn. láàárọ̀ tòní. Àbẹ̀fẹ́. ó ní o bá mi wo sàkún ọ̀rọ̀ ẹni. ọ̀rọ̀ wo nu o. ń nípa ó ń ju ẹsẹ̀ báyìí náà mi ni. láì ṣe ta wíńdín. sọ́ọ̀mọ̀ bú mi ni. ń bú ọmọ kí ọ ni. ọ̀rọ̀ ti ń gbénú mi. ọ̀yà pọ̀ jáde. kábíyèsí Elédùmarè. ọ̀rọ̀ ń gbénú ẹ̀ lóòótọ́ ẹ bá ti rí tó ti kápá báyìí tó ti ṣe báyìí jẹ́ mọ̀ pọ́dọ̀ ọ̀gá rẹ̀ ní tí mo ń sọnù báyìí ọ̀yà mò ń gbọ́. ọ̀gá tèmi ò ṣe báyìí. ọba ni Jésù lọ̀gá mi. ọba ni Jésù lọ̀gá tiẹ̀. bẹ́ẹ̀ni. èmi ṣe bí tí mo ń ṣe báyìí lọ̀gá tiẹ̀. ọba ni Jésù lọ̀gá tiẹ̀ ọ̀gá rẹ̀ ni ìkejì ọba ni Jésù wa tí wọ́n ṣe báyìí àbí torí wọ́n ṣe náà báyìí. òdi ọwọ́ wà ń bí o. kí ló fòdì ọwọ́ sí ìwọ ti ibi tí wọ́n ti fẹ́ fòdì ọwọ́ gbá yẹn báyìí tí wọ́n sọ pé ọwọ́ sì padà báyìí gbàgbàgbàgbàgbà. olóògì pẹ́ ni kò sí ògì gbẹ́ òdi ọwọ́ o. òkì gbẹ́ kọ́ nígbà tí mo wà ní airport ńjọ́ wo ni ẹnìkan wà bẹ́ẹ̀ máa ń já kíní pépà kan báyìí fún wa láti wọ airport mo bá digbá di agbọ̀n kankan mo fi àwọn àpò tí wọ́n fi máa ń di gàrí àti ìlúbọ̀n mo fi di aṣọ tí mo fẹ́ kó lọ travel ṣé o mọ̀ pé àwọn travel bag yẹn ló yẹ kí n gbé mo ní mi ìfẹ́ travel bag yóò dáa fún ọ mo wá kó àwọn ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ àti yan kókò ṣé o mọ̀ pọ́ mọ̀ sún ní mí ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ àti kókò la máa ń jẹ lọ́dí òmu wa àti níkiri wa mo wá kó sínú àpò yẹn mo ṣe wá fẹ́ gbé wọ airport báyìí bóyá mo ní why hello Mr. Man hello I'm talking to you mo ní kí lo fẹ́ why you talk gbàgbàù like this mo ní bí mo ṣe mọ̀ ọ́ sọ ni o wọ́n bá mi sọ pé mo ń sọ̀rọ̀ gbàgbàù. èbó ló sọ pé why you talk gbàgbà. yes n ló sọ bẹ́ẹ̀ èbó. Abẹ́fẹ́ irọ́ ni ó pọ̀ díẹ̀ mọ̀ sọ̀rọ̀ mi lọ. mọ̀ sọ̀rọ̀ lọ mọ̀ bú mi lójú àwọn èèyàn mọ́ àwọn aráalé ń wò wá náà.
alẹ́ náà ti mọ̀ pé ìyàwó wo ń tiẹ̀. irọ́ rẹ pọ̀ irọ́ ló kún gbogbo kẹrọ rẹ. ok ibi tó ti fọwọ́ gbá mi ṣé kémi náà fọwọ́ gbá bẹ́ẹ̀ nísìn lójú afẹ́fẹ́. ẹ̀yin ará lé ẹ má bínú o ọkọ̀ sọnù mo fẹ́ ni o ẹ má bínú bó ṣe mọ́ sẹ́nu ilé náà nù afẹ́gbèsè lédè ta gbọ́n nígbà fún. mo bọ́rọ̀ rẹ lọ. ọ̀rọ̀ tí mò ń sọ lọ fún. mo ń gbọ́. abẹ́fẹ́. ẹ̀yin má pè mí pa ìdákú. oríire ò kì í wú ó yẹ kínú rẹ mọ ọdún ni kó mọ ọdún mọ. sórí ibi tó rí mi ti lè wú ni pé kó pè mí abẹ́fẹ́ ọkọ mi kó sì kíkì mi mú ẹ̀ ń gbàgìngbà ń lórí mi fi lè wú àmọ́ kọ́kàn mọ́ pè mí abẹ́fẹ́ ó lè jówó ló fẹ́ béèrè báwọn orí mi ò ní wú bí èyún. gbọ́n sọ̀hún. ọkùnrin pẹ̀lú ìfẹ́ náwó ìníjọ́ dùn mí láàárọ̀ yìí. àmì Ọlọ́run. ọ̀rọ̀ ẹ̀yin ara rẹ tí ẹ̀ lẹ́kọ̀ọ́ mo ti sì yàn báyìí. ó sì yàn. ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ kí kúrókúròsì tó fẹ́ pa òkúta sí sọ́rí ọkọ mi ìgbọ̀n kókó sí nǹkan tó ṣẹlẹ̀ ń pé mo wá wò pé ṣé bá sì mọ̀ báyìí lọ rẹ̀ bí mọ́tò tí ò ní bírèkì a kàn mọ́ lọ sùn bíkọ́ mo wo ìsàkún ayé ìgbà wáṣẹ̀ táwọn ìtàn táwọn ìyá wa máa ń sọ fún wa tí wọ́n bá jókòó lálẹ́ báyìí wọ́n pa àwọn ọmọdé jọ wọ́n wà ní ká gbé àpótí ẹ̀ tí ó gbé pókìtì ẹ̀ tí ó tẹ́ ní tí ó jókòó tó wà mọ́ sọ tó oríṣiríṣi fún wa lálẹ́. mo wo gbogbo ìsàkún ìtàn lọ mo wá wo pẹ̀lú tá a ṣe ń ṣe ayé wa ń sìn mo wá rí i pé ìyàtọ̀ tó pọ̀ ó wà nù ẹ̀. ìyàtọ̀ wà ń bẹ gidi gan ìyàtọ̀ tí èsè kéré mi tó gùn gbọ̀nàgbọ̀nà. oríire tí ọ̀rọ̀ tí mo sọ. ọ̀rọ̀ tó sọ nítumọ̀ ọ̀rọ̀ tó nítumọ̀ ni ọ̀rọ̀ tó níkìmí àwọn iléèbó wọ́n máa sọ pé ó deep ọ̀rọ̀ tó deep ló sọ ọ̀rọ̀ tó jinlẹ̀ gidi ayé ìgbà náà Ọlọ́run bá mi táàtù máa ṣe eré òṣùpá. ọlọ́run ó ṣe o ọkọ mi sọpọ́ọ̀tì mi lónìí ó tíǹkì lọ bí mo tíǹkì lọ first time wàhálà máa tún anniversary wedding mi ṣe. àdúpẹ́ Ọlọ́run sìn ṣé àwọn tí wọ́n wá ń sọ ṣé wọ́n náà ń sí láyé ìsìn mọ́ ibi bó bá wà nulẹ̀ ọ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀ báyìí lórí kinní ni bá ń sọ pé oúnjẹ mọ̀ jóná lórí kinní mọ̀ ni ẹ jẹ́ kí junior lọ wò ó èmi mo ń ṣe nǹkan kan lórí sísítẹ́ẹ̀mù lọ́wọ́ ọmọ tẹ̀ láyé ìgbà náà àwọn ìyá wa kí sì nìyẹn máa ń jókòó sí ní ìdí àrò gan ni ibo ní ká ra gáàsì tún ní ká lọ ra gáàsì orí fẹ̀rẹ̀ kàdé báyà tó rà sínú kísìnì tó yẹ kó mọ dáná ń di àrò wọ́n á sọ ayé ìgbà náà ẹ bá yé ìgbà yẹn àwọn ìyá wa àrò báyìí náà ti mọ dáná mọ fẹ́ náà báyìí díẹ̀ náà jókòó sí nígbà bá tún sí oúnjẹ tán wọ́n ní ọkọ mi o olówó orí mi o àbẹ̀fẹ́ mi o àborí gbẹ̀gẹ̀dẹ̀ mi o kíní kò yá wá jẹun náà tún mọ fúnjẹ bẹ̀ yẹn ìjọ wo ló ti fúnjẹ bẹ̀ mí wá ní mo sọpọ́ọ̀tì ẹ kankan Elédùà ẹ mọ kí ló ṣe Elédùà. ṣé mo tán tọ́sílẹ̀ ti wo ọ̀rọ̀ ní láàárọ̀ ẹ̀ báyìí. kò sí ní tó ṣe Elédùà ọ̀dàkú o mọ̀ sọ̀rọ̀ rẹ̀ àwọn aráalé ọ̀yà mọ̀. ẹ̀yin aráalé wọ́n ń gbọ́ etí wọn ò di. jẹ́jẹ́ mo tanná wọ́rọ̀. níbí wọ́n ló ní ọyìn mi ò sọ́pọ́ọ̀tì ẹ rí láyé. àmọ́ ká mọ̀ purọ́ lóòótọ́ ayé ti yí padà. ayé ti yí padà lóòótọ́ o ká mọ̀ pààrọ̀ o ayé ti change o. ayé ti yí padà. ṣé o tiẹ̀ rí má bínú o mo fọ́ àtọmọdé ọ lẹ́nu ó dà pẹ́ tó jẹ́ kílé ayé ó yí padà ní táyé kọ́rẹ́ǹsì bàbá ọ̀nàrẹ́bù tí mo ń lo sẹ́ni gbàǹgbà kan báyìí tí mo ń kọrin ó gbóni tó kàn ń gbà náà ló ní táyé báyìí ká máa báyé yí gbígbà báyìí ká máa bá gbà yí ẹni tí ò bá bá gbà yí olúwa rẹ̀ á bá gbà lọ báyìí sú ayé mi lèmi ń jẹ àtìgbà tó ti kọrin nìkan ti ṣẹlẹ̀. báyìí sú ló yáyé padà. òun ló jẹ́ oyí òun ló kọrin nígbà yẹn táìmì yẹn lọ lọ́wọ́ àwọn pé sẹ́ńtírì ẹja yí padà mọ́ wọn lọ́wọ́. báyìí sú bọ̀dá mi ní fọ́kọ̀ àwọn wọn yí ayé padà. ṣé mo ní ìmọ̀ yín bí n bá fẹ́ wá dáná rẹ ní wọ́n sọ pé wọ́n kọ́ ọmọ ṣẹ́ wọn tí bá wọn kọ́ ni wọ́n ní tíṣù ò bá pé 100 yà ní mú ọ lọ o ti rántí tí wàhálà fi ṣẹlẹ̀ ń gbà yẹn. tóun àti ẹni ẹdítọ̀. mo padà sọ̀rọ̀ àmídọ́mọ ọ̀sán tí ń kókó bá àwọn òbí rẹ̀ ọ̀rọ̀ ìníjó dùn mí. ó yá gbọ́ ọ̀sán. ọ̀rọ̀ gidi tí mò ń sọ. ó yá. mo kò wo lọ náà ni mo wo ayé ìgbà ṣé o rántí iye tó fi fún mi lówó ṣẹ́. mo rántí àmọ́ sọ fún àwọn aráàlú kan lè mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ díìpù lónìí. ẹ̀yin aráalé. wọ́n ń gbọ́. nígbà ọkọ mi ó kọ́kọ́ dá mi lókòwò láyé tó fún mi lówó ọ̀sẹ̀. tó fún mi lówó ọ̀sẹ̀. 15,000. ẹ ti rí báwọn ọkùnrin takuntakun.
jẹ́ tán fìlà mi sí mo fún lówó. ẹ̀yin aráalé wọ́n gbọ́ 50,000 ló fi dá mi lóko. tún sọ lẹ́ẹ̀kan sí jó yé wọn pé 15,000 mo fún ọ. mi ì sọ pé 50,000 o 15,000. ok ó ní 15,000 lẹ́yìn ìgbà mo tún wá fún láwọn owó kan ló pé 50 ọ̀yá. ó bùkún. ọ̀pálẹ̀rín. ọ̀rọ̀ tá à ń ṣe yìí ó lè gba àwàdà lóòótọ́. bẹ́ẹ̀ ni. kì í ṣe àwàdà. láyé ìgbàhun béèyàn bá ní 15,000 ṣé àmú kó lè bẹ̀rẹ̀ òwò. bẹ́ẹ̀ ni. tó bá bọ́ ọ̀tà kó lọ agbeni ara súwìtì. bẹ́ẹ̀ ni. ara bisikíìtì. ọ̀parọ́. ara ọṣẹ ẹ̀wẹ̀. ọ̀parọ́. ara àwọn nǹkan kéékèèké. òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. agbéwájú ta. a bẹ̀rẹ̀ òwò yẹn. èmi ti ní tòótọ́ tọ́lọ́ bá fi àlùbáríkà sí òwò ṣé àpò lè di supamákẹ́tì ọ̀pọ̀lọpọ̀. mo sì rántí àwọn ìtàn kan wọ́n ní Pinnacle wọ́n ní wóróbo ló ń tàn wájú ìta. ẹni tó bá mọ Pinnacle lù Ìbàdàn lónìí ẹ wo iye nǹkan tó ní àwọn orí mi dẹ̀ wú omi tó jẹ́ kó rí mi wú mi gbọ́dọ̀ sọ́ta o. kí wàá la wá lè pò fà á. ìbànújẹ́ kò rí ọkàn mi ìní purọ́. kí wàá la wá lè sọ pò fà tílé ayé fi. ọ̀làjú ti bà nǹkan jẹ́. gan. láyé ìgbà tó kọ́kọ́ sọ̀n mo rántí ìyá bàbá mi àti ìyá àti mọ̀dá mọ̀mọ́ bí wọ́n bá ti dé báyìí wọ́n mọ̀ pé lóòlù o wọn àmọ́ láolú pé wọ́n pé lóòlù èmi mọ́ sọ́sẹ̀ ló ń sọ pé why correct yourself àmì láolú sì ní ó kọ ẹ̀yìn gan ni Gbénga ní ó kọ mi àwọn ọmọ sọ Gbénga ìwọ ní tún jẹ́ báwọn òun wà pé wá jọ ìgbà náà ìwọ náà máa ń wọ pátá lásán gbà tí mo ṣẹ̀ṣẹ̀ máa ń ṣẹ́jú sí ọ pé ká fẹ́ra wa só ti gbàgbé ni wọn wà ní ká jókòó mọ̀ sọ pé àlọ́ kí ló bọ́ bá mu tí àní eṣinṣin ni o kí ló bọ́ sódò tí òrò tó ẹ̀yìn abẹ́rẹ́ ni o. fi lórí rẹ ni kò lè dábẹ́rẹ́ fi lórí rẹ ni. ló bọ́ sódò táàrí mọ́. ẹ̀wọ̀n mọ̀ sọ́ngbà yẹn náà pé fìlà Gbénga bọ́ sódò olúwẹ̀rí mu wá o ta ló mọ̀ o á ní èmi ni o. ìwọ ló ti tán olúwẹ̀rí ó fi bọ́ ọmú fìlà wá padà wá lọ Olúgbénga o nǹkan ti ń sí o. àmọ́ mo ṣàwàdà mọ́ ọ̀rọ̀ ìdùn mi. ọmọ pé nǹkan tí ò sórí lórí ètò kan máa ń ṣe ètò kan let's talk about it ni ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ eléyìí náà fẹ́ wọnú ara wọn ọ̀rọ̀ tí máa ń dùn ayé àwọn èèyàn tí máa ń pa wọ́n lẹ́kún máa bá gbé aṣọ́dọ̀ mi wá àmọ́ rẹ̀ wọ́n ní Mr. Gbénga why are you laughing like this oko èmi. oko wa fẹ́ fọ̀rọ̀ ayé mi láàfún. rárá n fi láàfún à ń sọ̀rọ̀ náà ni. ọkọ dẹni wọ yìí. ibi mò ń sọ̀pọ̀ tiẹ̀ ni. ẹ gbọ́ kí wàá lóde tílé ayé wá change bí eléyìí kí ló dé táwọn nǹkan gbà yẹn tá à rí mọ́ ọmọ mélòó ní yàrá àkàwé tán bá fún wọn ní subject pé exam rẹ o pé ẹ dáhùn question yìí o nínú exam kán ní kán parí òwe wọn lè dáhùn rẹ̀. àní mo rántí ìgbà tí grandpa tó bá ti kó wa gbogbo wa ta wọ́n wá gbé àgbàntara wọ́n fi tì báyìí. àlọ́ táwọn yàn á ní àlọ́ ìyá kan wà. ó wà bí ẹ wà. mo bá bẹ̀rẹ̀ àwọn ọ̀tàn yìí àmọ́ mo wá wá ayé èdè òsín. òbí mélòó gan-an ló mú gbàtọ́ mi sùn. bàbá jẹ́ ńlá. bàbá mélòó ló mú gbàtọ́ mi sùn. ìyá mélòó ló mú gbàtọ́ mi náà tún sùn. Gbénga. mọ̀ ń jẹ́. Gbénga. máa sọ̀rọ̀ mọ́ kulẹ̀ wojú mi. mi ì sọ̀rọ̀. bàbá mélòó ló mọ̀ gbà tọ́mọ ẹ̀ ń sùn. bẹ́ẹ̀ ni ìyá mélòó náà ló mọ̀ gbà tọ́mọ ẹ̀ ń sùn. wọ́n mọ̀ wọlé ní lóru bí ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì. wọn ò ní time fọ́mọ wọn ò ní time for family. ṣẹ̀ráyé wọ́n wá ní kí nǹkan má bàjẹ́. wọ́n ti sọ láìpù di wọ́n ní wọ́n tẹ̀ máa ṣèbò lóyìnbó wọ́n ní this is computer age. computer age wọ́n fi bà nǹkan jẹ́. tọmọ bá fẹ́ ṣeré mo rán ayé ìgbà yẹn Gbénga mo mọ̀ ṣeré ìyẹ̀pẹ̀ o. o ṣeré ìyẹ̀pẹ̀. mo ṣeré ìyẹ̀pẹ̀. ìgbà yẹn tá àǹtí rámọ́ àti bọ̀dà múfúlì tí wọ́n bá ní pé ká lọ já ẹ̀fọ́ wọ̀rọ̀ wá nísàlẹ̀ bíi àbà tá a fi mọ́ rí ọ níbi ìsàlẹ̀ àbà tó mọ̀ bu eré ìyẹ̀pẹ̀ ọmọ bu ìyẹ̀pẹ̀ sínú agolo ìgbà ńlá mọ́ sí rí dádì àmọ́ mi tá àmọ́ pa padà fẹ́ra wa sọ rántí
tọ́mọ bu yẹpẹ̀ sínú agolo mọ́ ní ẹ àti ṣe ráìsì tán o ọ àmọ́ tí wàá ìgbà ẹ mọ́ bí ọ pé kí lélẹ̀ ọmọ ní òun jẹ ráìsì àwọn àdánù báyìí kò sí wéré òun mọ́. mo rántí ayé ìgbà oríṣiríṣi aláàpamọ̀ aláàpagbè lákàlàkà súkà kò sí irú ẹ̀ mọ́. table tennis. ayò títa ń kọ́ ayò ọlọ́pọ́n eré abẹ́ igi tán máa ń ṣe tán tún máa ń mẹ́mu ọ̀dọ́wẹ̀kẹ́ ńkọ́ tán bá ṣiṣẹ́ lọ láyé ìgbà náà bọ́ bá roko títí wọ́n padà wá sábẹ́ igi wọ́n máa ń mu nǹkan lálẹ́ láyé ìgbà náà wọ́n máa ń ṣe é dalẹ́ ni lálẹ́ náà máa ń ṣeré. ọjà alẹ́. ọjà alẹ́ kò sí yẹn mọ́ nísìnyí. ọjọ́ òsì mi lọ́jà alẹ́ mo lọ ra fùfú fún yá mi. mo rántí náà tíyá rẹ nígbà mo dé tí mo fi dúró síbi ẹgbẹ́ ẹ̀gàn náà lé ọ̀dọ̀ tíyá rẹ ní. oko ló mo fi pè mí bọ́ọ̀tà padà pẹ́. mọ̀ bọ̀ o mo ti wà ń ta padà o ó yá mọ̀ bọ̀. kò sí yùn mọ́ nísìn. ẹ̀yin ará alé kí wàá la wá lè ṣe tírú àwọn ìgbà náà tí ó fi padà wá tún lè padà ṣá. má jẹ́ àtànra wa kò lè padà. ọ̀rọ̀ rèé o fún gbogbo ẹ̀yin ará alé ojú wo lẹ́yìn fi wo ohun tá a mú wá lọ́jọ́ ti tòní kí lẹ́yìn rí sọ sí i. ẹ máa kọ́mẹ̀ntì sí abẹ́ comment section wa ẹ máa drop opinion yín síbẹ̀ ìǹtẹ́ ẹ rí sí nǹkan tá a mú wá lórí ètò lọ́jọ́ tòní. ẹ rí i pé ètò tá a tún gbé wá ó yàtọ̀ lọ́jọ́ ti tòní ìta ní ká wá fún yín lónìí nù. orí ìkànnì tá a wà náà la pè ní Yorùbá Wàhálà TV lórí ètò tá a pè ní amúgbòròdùn àti múgbòròdùn fún yín lọ́jọ́ ti tòní. ọ̀rọ̀ níyàwó mi ti sọ ń wo ọ̀rọ̀ lèmi náà sì ti sọ ẹ gbé yẹ̀wò ẹ̀yin náà yọ tiyín bẹ̀. a ti fi pankẹ́rẹ́ nẹ rẹ̀ fọ̀ lọ́jọ́ ti tòní ó ti ta bára alé ó ti ta bára oko àwa ti yọ tiwa ìyàwó mi sì ti yọ tiẹ̀ náà yorùbá náà ń bẹ ó ti yọ ti tọ̀dọ̀ tiẹ̀ èmi náà sì yọ tèmi ibi tó bẹ̀ mí pé mo fún lówó ń gbà ẹ̀rí tí mo ń agbádá ṣe mo fún lówó kọ́ dá bísínẹ́sì lẹ̀ 50,000 àmọ́ ṣe kiri mi gbogbo àti nǹkan ṣe lọ́dọ̀ àwọn 50,000 ẹ má bínú fi ó ní 15,000 ju gbogbo ẹ̀ náà lọ ẹja túnṣe o gbogbo ibi tó ti bàjẹ́ ẹja ṣe kí ni ẹja túnṣe ilé wa gan láti kọ́kọ́ mọ̀ ṣàtúnṣe ká tó bọ́ sílùú bàbá ti ń ṣàtúnṣe láti ilé wa ẹ̀yin fámìlì tẹ́ gbọ́ wa lónìí torí fámìlì tó pọ̀ ló gbọ́ wa ẹ̀yin ṣàtúnṣe lọ́dọ̀ tí kí fámìlì ilé náà ṣe tiẹ̀ kí tọ̀hún ṣe tiẹ̀ ìlú ó padà wá dà ìgbà yín ó padà wá. bẹ́ẹ̀ ni o ẹ̀yin ará lé ẹ yẹ ká jọ fojú sùnùkùn ọ̀rọ̀ yìí kí ni àwọn nǹkan tá a lè rí pé kíní ìta bá fi kún kíní yìí á fún wa ní nǹkan gidi kò ń ṣe nǹkan rẹ ni ká fọ mọ́lẹ̀ ká lọ fámíà. bí orí tí ń sangi. ká fi ìyàwó àtọmọ́lẹ̀ ká má tiẹ̀ mọ̀ bóyá wọ́n ṣì ń líìfù lọ́sàn-án àforú. bí orí tí ń rán lépè. àwọn ìwà yìí ò dáa tó. bẹ́ẹ̀ni. gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ yìí ẹ bá wa yànnà náà ẹ bá wa wò ó ẹ̀yin náà kà ẹ wo gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ gbogbo ohun tẹ́ bá ti rí sí ẹ bá wa kọ ìtẹ́ bá rí bẹ̀ ẹ bá wa kọ sọ ẹ bẹ́ẹ̀ comment section gbogbo nǹkan tá à ń sọ bọ̀ látàárọ̀ ẹ dákun ojú tẹ fi ń wò wò ní fọ́ o àmì Ọlọ́run etí tẹ fi ń gbọ́ wò ní di àmì Ọlọ́run ẹ̀yin láàmú ọba àwa láàmú wa orúkọ mi ò yí padà Ọláìdé yín ọmọ Láréwájú yín náà ni mo sọ yí pé ó dìgbà kan náà. ẹ ṣeun káàkiri àgbáńlá ayé èmi náà rí o Olúwagbénga Adébóyè return of Gbénga Adébóyè àbẹ̀fẹ́ jẹ̀ǹgbẹ̀ tí lọ́rọ̀ ẹja tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run bó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ akọ̀tún èdè akọ̀tún ọ̀rọ̀ látùmọ̀ mú wá fún yín ẹ mú un tá a sọ fún yín ẹ mú un lò ó dàbọ̀.